ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ń kan sáárá sí gbajúmọ̀ olórin ẹ̀mí orílẹ̀-èdè yìí ní Ajíhìnrere Tọ́pẹ́ Àlàbí, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Agbo Jésù tàbí Oore tí ò kọ́mọ̀, lórí ìgbésẹ̀ ńlá tó gbé lórí ọkọ ẹ̀ alàgbà Sọjí Àlàbí àti àṣírí ńlá tó tú nípa ọkùnrin náà. Ìgbésẹ̀ wo ni Tọ́pẹ́ Àlàbí gbé lórí ọkọ ẹ̀? Àṣírí wo ló máa tú nípa ọkọ ẹ̀? Ìyẹn mà ní ayẹyẹ ọjọ́ ìbí 50 ọdún 50 years tí ọkọ Tọ́pẹ́ Àlàbí tó ṣe láìpẹ́ yìí. Ẹ rántí pé ní nǹkan bíi ọ̀sẹ̀ kan àbọ̀ sẹ́yìn ìní ọkọ Tọ́pẹ́ Àlàbí ọ̀gbẹ́ni Sọjí Àlàbí ló máa pé ẹni 50 ọdún láyé 50 years of age, tó sì jẹ́ pé Tọ́pẹ́ Àlàbí ló lọ gbé ayé fọ́tò ọkọ ẹ̀ sórí ẹ̀rọ ayélujára tó jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ pé 50 ọdún ni, àti pé kí gbogbo èèyàn kán bọ̀ òun ṣe ayẹyẹ fún un, kán bọ̀ òun gbàdúrà fún un, nítorí pé ọkùnrin náà ni ẹ̀bí òun, ó ní olúwa òun sì ni òpómúléró tó gbé òun dúró. Kódà ó ní bóun tún ayé wá nígbàgbà irú ọkọ bíi ti Sọjí Àlàbí ìrùn yóò máa fẹ́, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló ń rọ̀jò àdúrà lé Sọjí Àlàbí lórí, ṣùgbọ́n èyí tí àwọn èèyàn rí jù tí wọ́n fi ń kan sáárá sí Tọ́pẹ́ Àlàbí ní àṣírí tó tú pé ẹni 50 ọdún ni ọkọ ẹ̀. Wọ́n ní bí Tọ́pẹ́ Àlàbí ṣe jẹ́ ẹni ọdún 53 53 years of age, èyí tó túmọ̀ sí pé ẹ̀gbọ́n ló jẹ́ fún ọkọ ẹ̀, èèyàn pé ó jùlọ lọ́jọ́ orí pẹ̀lú ọdún 3. Wọ́n ní bó ṣe tún kéde ọjọ́ orí náà, wọ́n ló fi hàn pé akíkanjú obìnrin tí kì í bẹ̀rù táwọn èèyàn yóò sọ ni, àti wípé olóòótọ́ obìnrin ni. Wọ́n ní bó bá jẹ́ àwọn míì, pàápàá àwọn tó ti lórúkọ tó ti lókìkí bíi tiẹ̀, wọ́n ní tó sì mọ̀ pé wọ́n ju ọkọ wọn lọ, wọ́n ní níṣe ni ìtìjú ò ní jẹ́ kí wọ́n lè jẹ́ kí wọ́n mọ ọjọ́ orí ọkọ wọn. Wọ́n ní wọn yóò máa gbé ọjọ́ orí ọkọ bẹ́ẹ̀ pamọ́ káwọn èèyàn má bàa sọ̀rọ̀ sí wọn pé ẹni tí wọ́n jùlọ ni wọ́n fẹ́, àbí káwọn èèyàn má bàa sọ̀rọ̀ sọ́kọ wọn pé ẹni tí wọ́n jẹ́ tó jẹ́ àgbà fún un ló fẹ́. Wọ́n ní àpẹẹrẹ tiẹ̀ wà lára àwọn gbajúmọ̀ èèyàn kan ní ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ọkọ wọn jù wọ́n lọ, ṣùgbọ́n tí àwọn gbajúmọ̀ èèyàn náà wọn kì í fẹ́ káwọn èèyàn mọ̀, tí wọn yóò máa gbé ọjọ́ orí ọkọ wọn pamọ́. Ṣùgbọ́n tán ní èyí tí Tọ́pẹ́ Àlàbí ṣe yìí tó gbé ọjọ́ orí ọkọ ẹ̀ jáde kó jẹ́ kí gbogbo ayé mọ̀ pé òun ju ọkọ òun lọ. Wọ́n ní nǹkan ńlá ló ṣe, ìwà òótọ́ àti ìwà ọmọlúwàbí ni Tọ́pẹ́ Àlàbí hù, tó sì jẹ́ pé lórí ẹ̀rọ ayélujára, pàápàá orí ẹ̀rọ ayélujára Facebook tí Tọ́pẹ́ Àlàbí ti kí ọkọ ẹ̀ lọ́sẹ̀ kan àbọ̀ sẹ́yìn, oríṣiríṣi ọ̀rọ̀ òwúrí làwọn èèyàn ń kọ nípa ìgbésẹ̀ Tọ́pẹ́ Àlàbí náà, ìyẹn àṣírí tó tú nípa ọkọ ẹ̀, tí wọ́n sì ń sọ pé ìwà náà ti fi hàn pé ọmọlúwàbí èèyàn ni, bí kò ṣe fi ọjọ́ orí ọkọ ẹ̀ tó jù lọ tí kò fi bò rárá.